Lamerica fáwọn ọ̀rọ̀ tẹ́sán lẹ́ǹkan ni o. Tẹ́sán wípé American visa ti wà lórí passport mi. How far is it true? Àbí how far is it true? Dákun ṣàánú mi, àtíkẹ́ẹ̀tì fún mi dé mọ́ lọ Amẹ́ríkà, mo ti ń rún lé, mi ì sára Nàìjíríà wọn báyìí. It's not as if pé mi ò fẹ́ ra tíkẹ́ẹ̀tì yẹn fún yẹn. Àwọn oníjẹta tí mo pé agent mi, ó ń jẹ́ kó yé mi pé Russian wà lórí tíkẹ́ẹ̀tì gan. So ó dẹ̀ ń jẹ́ kó yé mi pé tíkẹ́ẹ̀tì wà bí like 400,000. After lọ kí mò ń ṣe 400,000. Èmi náà bá bọ̀dọ̀ tíkẹ́ẹ̀tì sọ̀rọ̀ 395 àbí 398 náà, pé 395 ni after. Àṣẹ Memuna Gbagi pé Amẹ́ríkà. Memuna Gbagi. Kí ló ṣe ẹnu òdì lọ́kàn sọ yẹ parrot yóò mọ̀ra fọ́ọ̀ká bullshit. Ẹ jẹ́ àpàdà ẹ wá bọ̀ l'Amẹ́ríkà. Abíkọ́ni bá rẹ̀ wípé mo ti wá láti Ìbàdàn. Àwọn gbẹ̀gbọ̀n gbájú ọ ẹ bá ṣe ní séjì òsì ẹ bá ṣe ní séjì tó fẹ́ ní sí ìyá ọmọ ìgbélé bèbí o. Ẹ wá títí pẹ́ ìyá wèrè. You made me see for all the joy you brought to my life, for all the wrong. Ẹnu àkànní wọ́n ti sọ ẹgbẹ́ mo wà l'Amẹ́ríkà. Onídàbọ̀ mi títí lẹ́kọ̀ọ́ ọ̀rí ọwọ́ àgbàdo Amẹ́ríkà wọ́n fẹ́ gbórí wọlé padà nú o. Nígbà tó ọ̀gẹ́dẹ́ fún ọwọ́ ti séǹgì ọwọ́ ti wà l'Amẹ́ríkà ìwọ́dọ̀ wọn fẹ́ sún wọn mọ́. Ẹ kò bí ewu dé àwọn ilẹ̀ ayé ìbọn sọ̀rọ̀ ó sì mú sẹ̀bọ́lẹ̀ nu train station ni mo ń lọ bí sẹ́sẹ́ méjì wo sì ń ṣe. Gbagi ó ti wà nílùú Amẹ́ríkà ó ti wà ṣó nìkan ló kọ́kọ́ máa wá sílùú Amẹ́ríkà láti lánàá tàbí láti bọ̀. Ẹ wá àlàjá orúkọ ní lọ́kẹ́ ṣe fún èmi. Gbogbo tẹ́ mọ́ ń wọ̀ yìí gbogbo àwọn ìborun yìí ti mọ́ ń kọ́lọ́fù ní dégùn. Èyí dẹ̀ bá sábọ̀ torí bí rògbòyìn gan lẹ́ ń bá tiẹ̀ jẹ́ ni ewu orúkọ pátá ti ń wọ̀ yìí. Tí wọ́n bá rí èyí méjì báyìí wọ́n sọ pé ìwà compatible. Àti Memuna àtijọ́ ni mo ti mọ̀ yín at least ẹ sọ̀rọ̀ rẹ lẹ́nu lé ni mo dẹ̀ láì. Anyway, point of correction, kò ń ṣe bí tégùn bíi ti Àjíà.